Ẹ̀yin tèmi àti ẹ̀yin olólùfẹ́ Kọ́lé Oṣó àti Òṣódìrán, àrà tuntun la tún gbé dé àrágbá yàmúyàmù. Ẹni ìjà ò bá dé bá ló ń pera ẹ̀ lọ́kùnrin, ẹni tí ò ráyé kò máyé, ẹni tó bá ti máyé á jẹ́ pé ó ti kúrò láyé nìyẹn. Ìtẹ̀lẹ̀ The Icon ó tún gbé tuntun dé, ó gbára míì dé, ìyẹn Òṣódìrán The Origin of Kọ́lé Oṣó. Báwo ni Kọ́lé Oṣó ṣe bẹ̀rẹ̀? Gbogbo wa la jẹ̀gbádùn Kọ́lé Oṣó láti number 1 títí dé number 10. Ǹjẹ́ ẹ̀yin fẹ́ wo apá kejì Òṣódìrán? Ẹ tẹ subscribe button, kẹ́ láìkì, kẹ́ sì kọ́mẹ́ǹtì, ká sẹ́ndì líǹkì sí yín direct. Àìrìn jìnnà láìrábùkẹ́ ọ̀kẹ́rẹ́, tàbárìn jìnnà àóràbùkẹ́ tó lo face cap. Wọ́n ní àìlèjà ní oko bàbá tèmi ò débí, tó bá lè jà ilẹ̀ bá ti tẹ́, ẹnìkan kò kí ń jiyàn ìjàkadì. Báwo ni Kọ́lé Oṣó ṣe bẹ̀rẹ̀ gangan? Kí ni ó fa ìdílé Oṣó? Báwo ni Oṣó ṣe dé inú ìran àwọn Kọ́lé Oṣó? Gbogbo ìwọ̀nyí ló wà nínú Òṣódìrán The Origin of Kọ́lé Oṣó. Ẹ̀yin tèmi, tí ẹ ò bá gbàgbé, tí ẹ bá dẹ̀ gbàgbé, tí èmi yóò máa já yín sí bẹ́tàbẹ́tà. Ṣèbí ẹ rántí wípé gbogbo ìdílé Kọ́lé Oṣó, ìyẹn Kọ́lé Oṣó, Òṣógbèmí, Ẹfun àti gbogbo àwọn yòókù, gbogbo wọn ni wọ́n kó sínú ìwé lẹ́yìn ìjà ńlá àrágbá yàmúyàmù tí wọ́n jà, kó tó di pé gbogbo wọn kó sínú ìwé Kọ́lé Oṣó, tí ọmọ kékeré kan tí ó sì gbé ìwé náà tí ó gbé lọ. Ǹjẹ́ ta ni ọmọ kékeré tó gbé ìwé yìí? Níbo ni ìwé yìí lọ? Báwo ni Kọ́lé Oṣó ṣe bẹ̀rẹ̀ gangan? Kí ni ó fa ìdílé Oṣó? Gbogbo eléyìí lè máa bá pàdé nínú Òṣódìrán. Tí ẹ bá fẹ́ wo apá kejì sinimá yìí, ẹ tẹ subscribe button, kẹ́ láìkì, kẹ́ sì kọ́mẹ́ǹtì, ká sẹ́ndì líǹkì sí yín direct. Ẹ̀yin tèmi, ǹjẹ́ òṣèré wo lẹ̀yin fẹ́ràn jù nínú sinimá yìí? Ṣé ìtẹ̀lẹ̀ The Icon ni, àbí Sídí, àbí Apáńkúfọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ? Ẹ tẹ̀ sí comment section ká mọ inú yín, ká mọ èrò ọkàn yín, ká sì mọ èròǹgbà yín. Ǹjẹ́ okùn ò ní gùn títí ká mọ̀ rí ibi tó ti gùn wá? Ṣèbí a rí bàbá ayé àti ìyá ayé tó bí Òṣódìrán, Òṣótidé, Ọ̀gà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Níṣe ni àwọn pípù yìí wọ́n wá láti ìṣẹ̀ǹbáyé, àwọn ni baba ńlá baba Kọ́lé Oṣó, níbi tí Kọ́lé Oṣó ti ṣẹ̀ wá. Ṣèbí oògùn abẹnugọ̀ngọ̀ ló ń bẹ ní inú ilé ìdílé wọn, níbi tí a ti rí Ọ̀gà tí ó ní boyfriend kan tí ẹ̀gbọ́n rẹ̀, ìyẹn Jogbo bí oró, tí ó ṣekú pa àbúrò rẹ̀ nítorí pé òun ló pa bàbá wọn, tí àbúrò rẹ̀ sì mọ̀ pé òun ló pa bàbá wọn. Ọ̀dọ̀ Jogbo bí oró ti bẹ àbúrò rẹ̀ pé kó má sọ fún ẹ̀dá alààyè kankan, ṣùgbọ́n ó bá àbúrò rẹ̀ níbi tí ó ti ń sọ fún àfẹ́sọ́nà rẹ̀ wípé ẹ̀gbọ́n òun ló pa bàbá wọn. Nítorí eléyìí ni ó fi ṣekú pa àbúrò rẹ̀. Ọ̀gà ni àfẹ́sọ́nà àbúrò rẹ̀, tí ìyẹn sì lọ pe gbogbo àwọn ìdílé wọn, ìyẹn Òṣódìrán, Òṣótidé àti gbogbo wọn wípé kán wá bá òun kọ̀yà, tí Jogbo bí oró sì fi ojú wọn hàn mọ̀bo, tí Òṣódìrán sì sọ fún un wípé ìpàdé di nígbà mìíràn. Lẹ́yìn èyí ni a rí Apáńkúfọ̀, ìyẹn Erinfọlámi àti Erinkìífọn kí ọ̀rẹ́ rẹ̀ fọn. Àwọn ni ọ̀rẹ́ Òṣódìrán, àwọn méjèèjì wọ́n sì ń fi ọlá Òṣódìrán wọ́n fi ń ṣe gbogbo nǹkan tó wù wọ́n nínú ìlú. Ṣèbí bàbá ayé àti Òṣódìrán pẹ̀lú Òṣótidé àti Ọ̀gà, wọ́n máa ń lọ sí ilé ìwé ayé láti lọ kọ́ àwọn àkàndá èèyàn lẹ́kọ̀ọ́. Ní ibẹ̀ ni Iyọ̀ ti rí wọn, tí kò sì mọ̀ pé òun gangan fúnra òun gan àkàndá ni òun, tó délé tó lọ ń ròyìn fún ìyá rẹ̀ àti vice chancellor ilé ìwé náà pé òun rí àwọn àkàndá ènìyàn. Lẹ́yìn èyí ni gbogbo àwọn ènìyàn wọn ò gbàgbọ́, tó sì bẹ̀rẹ̀ sí ní sọ fún wọn wípé yàrá ìkàwé kan wà tó jẹ́ pé àwọn àkàndá ló wà níbẹ̀, ṣùgbọ́n àwọn eléyìí wọn ò gbọ́rọ̀ sí i lẹ́nu. Àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀, níṣe ni wọ́n rí ọmọbìnrin kan tí ó ti kú ní inú ìlú, tí ó yọ sí wọn lẹ́yìn ìgbà tí àfẹ́sọ́nà rẹ̀ fẹ́ ẹlòmíì. Kódà ọ̀kan lára àwọn pòfẹ́sọ̀ wọn ó wà lára àwọn àkàndá ènìyàn yìí.
lẹ́yìn tí wọ́n fún iyọ̀ ní ìyẹ́ pé kó fi sí orí láti fi lè discover ara rẹ̀. Lẹ́yìn èyí ni wọ́n ti rí wípé àwọn àkàndá yìí wọ́n wà ní ìlú náà, wọ́n wà ní ilé ìwé náà lóòótọ́. Ẹ̀yin tèmi, ǹjẹ́ ẹ̀yin fẹ́ wo apá kejì sinimá yìí? Ẹ tẹ subscribe button, kẹ́ láìkì, kẹ́ sì kọ́mẹ́ǹtì, ká sẹ́ndì líǹkì ẹ̀ sí yín direct. Ǹjẹ́ báwo ni ó ṣe ṣẹlẹ̀? Kí ni ó fa ikú iyọ̀? Báwo ni Òṣódìran àti Òṣótidé ṣe darapọ̀ tí wọ́n connect mọ́ ilé ìwé ayé? Gbogbo wọ̀nyí lẹ ó bá pàdé ní apá kejì sinimá yìí. Ẹ̀yin ẹ tẹ subscribe button, kẹ́ láìkì, kẹ́ sì kọ́mẹ́ǹtì, ká sẹ́ndì líǹkì ẹ̀ sí yín direct. Ó tún di nígbà kan náà tí a ó tún máa pàdé. Èmi ni tiyín ní tòótọ́, motivational speaker Ìsọnù. For the meantime, ẹ mọ̀ bó skẹ́.